Ẹ ǹlẹ́ gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ni Títílọpẹ́ bá yín lénìí? Ní ìlú kékeré kan, a ní olóńgbò kan. Àwọn ẹranko tó kù wọ́n mọ̀ gẹ́gẹ́ bí aláriwo. Ó máa ń sọ wípé òun máa pa ewúrẹ́, òun máa pa àgùntàn, òun máa pa gbá, òun máa pàwo. Àmọ́ ní gbogbo ìgbà tó bá ń dán ẹnu yìí, ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan tó bá pa gan kò tiẹ̀ ṣe é fojú rí. Ní ọjọ́ kan ló bá gbìyànjú wípé èní lè ní jẹ́, mo gbọ́dọ̀ pa nǹkan tó yẹ wípé táwọn ènìyàn bá rí báyìí wọ́n máa pariwo ni, wọ́n máa kọ orin mi. Ọjọ́ yìí ni olóńgbò yìí bá lọ sí oko láti lọ wá ẹran. Ó pẹ́ títí láti àárọ̀ dalẹ́ kò rí nǹkan kan pa. Nígbà tó wá pinnu wípé kóun máa fìtìjú kóun máa lọ sílé, bá rí àbùtátà kékeré kan ló bá wò pé àbùtátà yìí mo gbọ́dọ̀ pa. Ká tó wí ká tó fọ̀, olóńgbò yìí bá pa àbùtátà yìí. Ṣebí ènìyàn á rò wípé kó pa àbùtátà yìí ó gbé lọlé ẹ̀ ní jẹ́jẹ́ ó sì jẹ. Àmọ́ rárá o, nítorí ìwà ò kì í fi oníwà sílẹ̀. Olóńgbò yìí ló bá lọ sílé, ó bá pe gbogbo àwọn ẹranko tó kù, ló bá pariwo ẹ gbé gbá wá, ẹ gbágbọ̀n wá, mo ti pa kinní kan. Àwọn aráàlú ló bá sọ pé bí olóńgbò ti pa ewúrẹ́, bí ó ti pa àgùntàn ni, ẹ jẹ́ kí a lọ wò. Nígbà tí wọ́n máa débẹ̀ ló bá ní ẹ wo nǹkan tí mo pa. Làwọn ènìyàn bá wò rárá ló bá rí nǹkan kan tó pa. Ló bá ní kí ló pa? Ló bá rí wípé àbùtátà òun ni olóńgbò pa. Àwọn ènìyàn bá bú sẹ́rìn. Olóńgbò bá dá wọn lóhùn wípé ó lè kéré àmọ́ wọ́n ṣàpà kankan. Ajá tó dàgbà jù nínú àwọn ẹranko yìí ló bá pa òwe wípé ẹran kí ni ológìnní pa tó sáré wálé tó ní kí wọ́n kó agbọ̀n bá òun lóko. Báwo ni òwe yìí ṣe bá wa wí? Lóòótọ́ ó yẹ kí a máa yin ara wa fún gbogbo àwọn ohun àṣeyọrí kékeré èyí tí a bá rí ṣe, àmọ́ kò ṣe gbogbo ẹ̀ láriwo, nítorí wípé nígbà tí a bá pariwo jù gan, àwọn ènìyàn ò ní rí nǹkan tí a ṣe yẹn. Ariwo yẹn òun ni wọ́n máa gbọ́. Agbọ̀n èyí tí ó bá fúyẹ́ òun ló máa ń pariwo tó jùlọ. Ẹ má jẹ́ kí a dàbí agbọ̀n yìí tí ó fúyẹ́ tó jẹ́ wípé ariwo wa á wá ju iṣẹ́ tí à ń ṣe lọ. Ẹ jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe kí ó sọ̀rọ̀ fún ara rẹ̀. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, a ò ní pàdé ayọ̀.